káàbọ̀ padà sórí ètò yín Miliki Express. Ẹ̀yin olólùfẹ́ mi, mo lérò pé gbádùn ara yín o. Bẹ́ẹ̀ ni, fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ Miliki Express Wednesday àbí ẹ̀yin tí ẹ ń wò fún ìgbà àkọ́kọ́. Oluwa Goldie lórúkọ tèmi. Àti pàápàá Miliki Express Wednesday jẹ́ ètò fún àwọn lọ́kọ-láya àti fún àwọn tí ó ṣẹ̀ fẹ́ máa gbẹ́nu lé ìgbéyàwó. Òun ni a máa ń sọ ní orí ètò wa yìí. Ẹni lè sọ fún ilé ẹ̀kan pé àlejò wa ti wà lórí ìkàlẹ̀ àti pàápàá ọ̀rọ̀ tí àjọ máa bára wa sọ. Kí tó dárúkọ àlejò mi, ọ̀rọ̀ tí èmi àti àlejò mi jọ máa fi jomi tọrọ lọ́jọ́ tòní, òun ni wípé kí ni ìpínyà? Kí ló máa ń fà àti kí ni ọ̀nà àbáyọ fún ìpínyà? Òun ni a fẹ́ jọ fi jomi tọrọ ọ̀rọ̀. Àlejò mi náà dẹ̀ ni ajínrere Bamidele Òjó. Àlejò mi, ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ ṣé atọ́kùn. Ẹ bá mi kí àwọn olólùfẹ́ wa nílé torí ó fẹ́ kẹ́ kí àwọn ó fẹ́ mọ̀ yín dáadáa. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ sì ń gbọ́ wá. Yóò dára fún yín lórúkọ Jésù. Àmín, àmín. Ẹ̀dá, ní tí ẹ ti kí wọ́n sìn, mo fẹ́ kẹ́ dárúkọ yín. Mo fẹ́ kẹ́ ní okay, èèyàn báyìí ni mí o, báyìí ni o, káwọn olólùfẹ́ wa nílé kó lè mọ̀ yín dáadáa. Orúkọ mi ni Àlùfáà Bamidele Dáfídì Òjó. Mo jẹ́ àlùfáà, mo dẹ̀ ń ṣiṣẹ́ ìyìn rere nínú ìjọ Good Tidings Christian Center tó wà ní Bariga. Ibẹ̀ la wà tá a ti ń ṣiṣẹ́ bí olùṣọ́ àgùntàn. Ní tí a ti mọ iṣẹ́ tẹ̀ ń ṣe ń sìn àti ibi tí ẹ ti wá, ẹ mọ̀ kí bẹ́ẹ̀ jókòó yìí, àwọn èèyàn kọ́ mọ̀ mọ́ ojú àlejò ìfẹ́ ṣe wá tutù báyìí. Ẹ mọ̀ kó kọ́ lè jẹ́ pé àwọn kan ń fi ojú wo ni, kó jẹ́ pé àlùfáà gan, kó jẹ́ ẹ ti mọ nǹkan tí mi sọ, bóyá kí ẹ tó gbaṣẹ́ Olúwa ni àbí bóyá ìgbà tẹ́ gbà padà náà ni. Irú ìwà wo gan ni ẹ máa ń wù tó jẹ́ ìwà yìí? Ká má lọ fi ojú, ká má lọ fi jọ́jì yín. Wọ́n ṣe àtọkùn. Ìdílé ìgbàgbọ́ la bí mi sí. Ibẹ̀ náà ni mo dàgbà sí. Kò dẹ̀ sí ènìyàn náà tó bá ń dàgbà látọmọdé, wọ́n á bá wí, wọ́n á sọ ohun tó yẹ kó ṣe. So ká má fi ọ̀rọ̀ ìgbàgbọ́ bo ìwà mọ́lẹ̀. Àwọn àgbà wọn tún sọ tó bá tó stage kan, wọ́n sọ fáwọn èèyàn pé àgbà wa búra béèrè ò ṣe é rí. So gbogbo wa láti ṣe àwọn ìbàjẹ́ kan sẹ́yìn àbí ìkejì, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́ni a mọ Jésù, ayé wa dẹ̀ ti yí padà ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ ṣé. Ẹ níbi ìbàjẹ́ yẹn gangan èmi fẹ́ kẹ́yìn wá wúyọ báyìí, ẹni kan àbí méjì, ó yẹ wá fún mi nìkan, mi ìfẹ́ ìkejì nínú àwọn ìwà ìbàjẹ́ tẹ́yìn gan wò tẹ́ni tẹ́ bá wò tẹ́ bá rántí bẹ́ẹ̀ ni Ọlọ́run ó ṣe tí ó gbàkóso ayé mi. Ẹ ṣeun atọ́kùn. Gbogbo wa náà láti ṣàìgbọràn sẹ́yìn, gbogbo wa lòbí ti báwí rí, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ìbáwí yẹn náà òun ló sọ wá di ohun tàdí lónìí. So mi ò fẹ́ sọ bí ìgbà tó yẹ pé láti ilẹ̀ ajẹ́ni tó pé kó lè yí àwọn ènìyàn pé àìpé wa lọ́lọ́run sọ di pípé tá a fi lè jókòó bí ènìyàn léni nínú Ọlọ́run. Mi ò ní àwọn ìgbésẹ̀ tí ó burú tó bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí ibi tí wọ́n ti bí wa tí a dàgbà, ṣùgbọ́n pé èèyàn ṣàìgbọràn sóbì, ó parọ́, ó jalè rí, ó ṣe àwọn ohun tí wọ́n ń bẹ ènìyàn wí fún, gbogbo ẹ̀ náà làwa náà ti ṣe títí ìmọ́lẹ̀ fi dé tá a fi di ẹni ìràpadà. So ohun tí mo lè sọ nìyẹn, mi ò ní pàtó pé bóyá nǹkan báyìí tó burú jáì, ṣùgbọ́n àwọn ìwà tí mo ń sọ tọmọdé léwu béèyàn ṣe ń dàgbà. Gbogbo wa láti ṣàìgbọràn rí, gbogbo wa láti mú nǹkan tí ò ń ṣe tiwa rí, gbogbo wa láti tẹ̀lé obìnrin, gbogbo wa láti ṣe àwọn kan wọ̀nyí, ṣùgbọ́n báyìí torí Kristi ta ní àyípadà ti dé báyìí o. Adúpẹ́ nítorí Kristi ń gbà yín. Ọ̀dà, ẹ jẹ́ kí a wá wo ẹ̀yin fúnra yín báyìí. A mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jókòó yìí, ìyàwó á ti wà nílé, ọmọ á ti wà nílé. Ìgbéyàwó yín á ti tó bí ọdún mélòó? Ẹ ṣeun atọ́kùn. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ó ti lé ní ọdún 7 báyìí. Ẹ ti gbìyànjú. Tí mo ti fẹ́ obìnrin sílé tí mo dẹ̀ bímọ nípa oore ọ̀fẹ́ Kristi. Ní ìgbà tí ẹ ti bá ìyàwó yín gbé fún bí ọdún 7, ẹ mọ̀ pé ìgbà kan máa wà tó jẹ́ pé ẹ máa wá rò pé Olúwa ò, kí ló mú mi fẹ́ arábìnrin yìí náà?
ẹ pé kò ní dá kò sí ni tí ọba tí gbogbo nǹkan bá ń dùn àwọn challenges kankan máa wá àwọn challenges yẹn ni mo fẹ́ kí ẹ sọ bóyá ìkan nínú àwọn tẹ̀tìrí fún àwọn olólùfẹ́ láti fi kẹ́kọ̀ọ́. ẹ ṣeun atọ́kùn, kò sí ìbáṣepọ̀ tó pé lórí ẹni méjì tó wá láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀. Ohun tèmi dàgbà pẹ̀lú yàtọ̀ sí ohun tí arábìnrin mi dàgbà pẹ̀lú, so àti wá jọ gbé pọ̀ láti lè jẹ́ kó wọnú ara wọn ó máa ń gba àkókò àti ìfaradà. So onírúurú náà láti pàdé nínú ẹ̀, àkókò láti disagree wà, àkókò tá a tún gbà fúnra wa wà, ṣùgbọ́n pé ojú ò tí ì rí láàrin ọdún méje yìí a jẹ́ pé ẹ̀tàn kò sí àti la àwọn nǹkan kọjá, ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ náà a ṣì ń tẹ̀síwájú nínú ohun tá a là kọjá tí ọdún méje yẹn fi ń kọjá lọ báyìí. Ẹ̀dẹ̀ má bínú kí ẹ tó gba ṣe Olúwa ṣé ẹ rí ìdí lọ́ọ̀ bí nǹkan àbí? náà mi ò ń ṣe lọ́ọ̀yà. Mọ̀ pé bẹ́ẹ̀ nǹkan bá ti rí ìdí lọ́gọ̀ ẹ bá wa náà ń bí ni bí ó bá ti béèrè ìbéèrè lọ́wọ́ yín báyìí ẹ wá yẹ gbẹ̀rẹ̀ báyìí yẹ báyìí yẹ báyìí bẹ́ẹ̀ bá ti wá yẹ báyìí múná máa dá yín padà pé ẹ máa yẹ báyìí padà ni. Àwọn nǹkan wo lẹ ti bá pàdé bóyá ó ṣe nǹkan kan tẹ́ wá fi ọmọbìnrin yìí ṣá kí ló dé tó ẹ understand you facing challenges ẹ understand ẹ kọ fún wa ní ẹyọ kan ó tán ẹyọ kan lábẹ́ kọ́ lè kọ́ ẹ̀kọ́ lára yín. Gẹ́gẹ́ bí ìṣe obìnrin tó wọ́pọ̀ fún gbogbo obìnrin tó dẹ̀ jẹ́ pé obìnrin náà ni mo fẹ́, ohun tẹ́ bá ń bá obìnrin sọ ní gbogbo ìgbà tẹ́ ò ṣàfẹ́ kan ṣe yẹn ó jẹ́ ohun tí wọ́n fẹ́ràn láti máa ṣe. Òun náà la ṣe sọ pé ìfaradà gbúdọ̀ wà. Kì í ṣe ohun tó lè pààyàn lára, ṣùgbọ́n èèyàn lè má fẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin pé nǹkan báyìí ni mo fẹ́ nínú ilé. Gbogbo ẹ̀ náà làwa náà ti fojú rí. Ẹgbẹ́ ẹ máa sọ nǹkan kìíní yẹn á dẹ̀ sì máa ṣe. So ó jẹ́ ìkan nínú ìpèníjà tí èmi náà rí tí gbogbo àwọn èèyàn lè rí nínú ìgbéyàwó, ṣùgbọ́n pẹ̀lú ìfaradà àti ìdúrótì àwọn nǹkan yẹn à ń borí ẹ̀ bí àkókò ti ń lọ. Àwọn adúpẹ́ torí pé ẹ borí ẹ̀ nígbà tí ẹ ti sọ àwọn ìdojúkọ yín lẹ́yìn kò sí bí èèyàn ṣe lè burú tó àbó ṣe kíní kan tó ó máa wà ní ìgbà téèyàn máa ní ìyá aya rere rèé lọ́dẹ ọkàn ṣe mọ̀ ṣe wá sọ nǹkan tí ẹ pọ̀ ṣe fún yín náà tó jẹ́ pé inú yín dùn tẹ́ni aya rere ni ẹ. Ẹ ṣeun atọ́kùn, ohun àkọ́kọ́ ni pé ó jẹ́ ẹni tó ń gbàdúrà fún mi tó dẹ̀ ràn mí lọ́wọ́ tí mo fi dé ohun tí mo dì lónìí. So ó ń fi àdúrà ràn mí lọ́wọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo ń ṣe bí olùṣọ́ àgùntàn. Ẹni tí mo fẹ́ á kó àwọn obìnrin jọ wọ́n á dẹ̀ máa gbàdúrà fún mi nínú iṣẹ́ yìí kí n bá lè tẹ̀síwájú nínú ẹ̀. Ó jẹ́ ohun àkọ́kọ́ tí mo rí. 2, ó jẹ́ ẹni tó nítẹ́lọ́rùn níwọ̀nba ohun tí mo bá fún àbò ohun tí mo sì jẹ́ báyìí. Ó jẹ́ ẹni tó nítẹ́lọ́rùn. So ohun méjì yẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó wà nínú ayé ẹ̀. Gbogbo ìgbà tí n bá dẹ̀ rí ó máa ń múnú mi dùn láti fẹ́ tẹ̀síwájú.